ẹ bá mi share fídíò yìí, ẹ like ẹ, kẹ́dẹ̀ subscribe sí lórí Elédùmarè lọ́jọ́ tòní kò ní fi yín lẹ̀. Green for God News. Ó yá, ẹ jẹ́ agbọ́dọ̀ lẹ́nu màmá, ẹ máa bá mi lọ. Ẹ má bínú ẹ jọ̀ọ́, mo ń fi pa àwọn kìíní ìlọ́ọ̀gì, ẹ má bínú. Mo sọ pé àjọ máa wà pẹ̀lú ara wa fúngbà díẹ̀ lẹ́yìn, ẹ má bínú. Mo fẹ́ ṣàlàyé kan fún wa ni, mo dẹ̀ fẹ́ ká farabalẹ̀ gbọ́ dáadáa. Ṣé ẹ rí ìrìn àjò yìí? Ìrìn àjò ẹ̀mí ni o. Ọlọ́run ló rí o, kò kí ń ṣèyàn o. Ó kọjá bẹ́ẹ̀, ó kọjá bẹ́ẹ̀. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìgbéraga òkùnkùn ti ba ayé àwọn ará bíi jẹ́. Torí ẹ kún rí ni pọ́nlọ̀ ló rìn. Bọ́tà àwọn kan ló ń pè, wọ́n ń ṣe ìpàdé, wọ́n kóra wọn jọ. Ẹ lọ pa ilé, ẹ lọ ṣe Ọlọ́run ọba nù. Ní tí ò yé wọn ni pé ṣe rí DIY ìjọba Yorùbá yìí, ó wà irreversible, ó wà non-negotiable. Ó ti lọ ṣe bí ilẹ̀ wa ni àbí òun ṣe wá wà báyìí o God. Ṣé bí ilẹ̀ wa la wà á ti bẹ̀rẹ̀ ìjọba wà? Ẹ jọ̀ọ́ kí ló wá kù báyìí ju pé kẹ́ ẹ gbà fọlọ́run. Ẹ gbà fọlọ́run ẹ máa parun. Àwọn tó ń ránṣẹ́ tó ń ṣe wọ́nranwọ̀nran tó ń pera gọ́nà tó ń ṣe, mo tún sọ fún yín sẹ́ẹ̀. Alẹ́ máa sùn ẹ máa jí ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, wá dẹ̀ gbé fáìlì yín fún yín pẹ̀lú gbogbo èrè yín, ó yá kà á. Ṣé o ṣe bẹ́ẹ̀ àbó ṣe bẹ́ẹ̀? Ṣé báyìí ni báyìí kọ́ ó wà ń bẹ́ẹ̀? Ọlọ́run, mo sọ fún pé system tí wọn ò fi gbẹ́jọ́ rí, tí wọn ò fi dájọ́ rí, ó máa ṣẹlẹ̀ lórí yín, ẹ̀ ríran wò. Àkọ́kọ́ mo fẹ́ sọ fọ́mọ Yorùbá wípé ọmọ Yorùbá gidi ni mí o. Great IYP gidi lọ́lọ́run ṣoore fún mi ni, mo ráàánú gbà ni o. Mo dẹ̀ mọ àṣà wa ní gidi, mo mọ àṣà wa dáadáa, mo dẹ̀ nífẹ̀ẹ́ ìran mi gidi gan. Ṣùgbọ́n àwọn àlàyé kan tí máa ṣe fún yín, mi ò ní bọ̀wọ̀ fún àwọn kan torí wọ́n ní mẹ́rin àpọ́nlé àbùkù ló kàn, alábùkù ni wọ́n. Mo máa kàn wọ́n lábùkù, mo máa kàn wọ́n ní àbùkù gidi nítorí pé wọ́n ń pera wọn jọ, wọ́n ń pera wọn jókòó pé àwọn fẹ́ pátá ni. Kí ló dé? Lórí kí ni? Ṣẹ̀rá àwọn tí mo máa pè yìí, mi ò bá wọn jẹ́, mi ò bá wọn mú o. Mi ò ya ẹnu ọ̀nà wọn lẹ́yìn pé wọ́n jẹ́ ọ̀rẹ́ ọkọ mi. Mi ò ya ẹnu ọ̀nà wọn, mi ò jẹ́ mí ní sísì, mi ò jẹ́ wọ́n sísì rí. Mi ò dẹnu ọ̀nà wọn rí, mi ò dẹ̀ bá wọn jẹ́, mi ò bá wọn mọ̀. Mo fẹ́ kẹ́ ẹ mú yẹn dání. Ẹ mú dání. But kí n tó lọ sórí àwọn tá à ń sọ yìí, ṣé ẹ rí àwọn nǹkan táwọn ya wèrè lé lórí, tí wọ́n ya olórí burúkú lé lórí? Ṣé bí àwọn nǹkan tẹ́ pé tó ń yọ olórí burúkú tó ní kán lọ pátá ni, ẹ̀ ń fi kún léta ni? Wọ́n máa ṣe o. Owó àti ipò máa ní nǹkan méjì tó ń yà wọ́n wèrè, owó àti ipò. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí nígbà struggle June 12, nígbà tó dé stage kan tó rí pé mi ò gbà rárá pé àníṣẹ́ ẹ máa dá mandate tó kọ mi padà ṣáá ni, mi ò ní gbà. Gbà tó dé stage kan náà bá kóra wọn dé, náà bá gbé àlàyé kalẹ̀, wọ́n sọ lọ́ra ẹ̀. Bottom line, kò sẹ́ni tí ò ní price. Àwọn ní pé káwọn wá fà mí lówó yìí ni kí n lè jáwọ́. Mo ní ṣe rí tí mo sọ yẹn, àwọn rò pé bóyá mo ní owó yẹn ò tó ni. Náà bá ní kò sí problem, madam àwọn increase ẹ̀, náà bá tún fowó kún. Mo tún sọ wọ́n náà ti mọ̀ pé owó yẹn kálíbà mi jù yẹn lọ ná, àwọn kan sọ ni àwọn á tún mo ṣáà sọ gbòdì stage wọ́n fowó kún. Mo ní bọ́jẹ́ẹ̀tì ilé ti kọjá bọ́jẹ́ẹ̀tì ìlú kan. Àwọn nínú kí má wọ́n nípa yẹn kí ṣe kí ló ṣẹlẹ̀ gan? Mo lẹ́ fọ́ ní gan o. Àwọn olùkè tó bá jẹ́ pé iye táwọn pè yẹn kò tẹ́ mi lọ́rùn, kí mi sọ iye tèmi fẹ́. Mo ní tí mo sọ látẹ̀kan ní pé owó tó yẹ kẹ́ ná fáráàlú lẹ fi ń ṣe bargaining kíní chips ń bíbáyìí. Tí mo sọ ni ẹ̀dẹ̀ increase owó fún ta ni? Wádìí mi kẹ́ tó wá ni. Èmi lẹ fẹ́ fowó entice. Direct ọmọ Ọlọ́run wà nínú. Direct ọmọ Jésù gbà bẹ́ẹ̀. Wọ́n ní kí lọ rò. Ìyẹn làwọn
mọ̀ náà tẹ́lẹ̀ ṣe ẹ fà mí lówó ńlá bẹ́ẹ̀ yẹn torí àwọn táwọn máa ń lò àwọn ò fún wọn lówó tó yẹn àwọn ti bẹ̀rẹ̀ sí dànù orí wọn ti máa yí mo láwọn wèrè náà lẹ́ ń bá fà wọ́n gbogbo owó tẹ pé yẹn kò jẹ́ nǹkan sí mi ò ní ìdòwò yìí kí wọ́n fowó yín ṣe àwọn ní kí n sọ etí bá fẹ́ ni àbí kí ni mo fẹ́ nǹkan tí mo fẹ́ lẹ̀ bá ti béèrè tẹ́ gbówó wá wọ́n bá ní kí ni mo fẹ́ mo ní ìyẹn lẹ́ máa sọ mo ní mo fẹ́ kí ìyá má jà aráàlú ni mi ò fẹ́ kí ìyá jà aráàlú láàrin èmi àti yín ẹ mọ̀ pé ó tó ṣẹ́kù kò ní ìdí kí ìyá jà aráàlú ṣé gbogbo àlá ló lo òyìnbó àmọ́ bọ́n ṣe ní bọ́n ṣe gbé ìgbé ayé ìrọ̀rùn fáwọn èèyàn wọn ẹ jẹ́ kí ìrọ̀rùn wà fáwọn èèyàn kó ṣìṣẹ́ yìí kúrò wọ́n ló wá ga báyìí o wọ́n ní mi ò fowó yẹn mo ní láéláé ọlọ́run má jẹ́ wọ́n máa gbọ́ mi o mo ní ọlọ́run má jẹ́ láéláé fowó ṣe àtọ́wá tẹ̀yẹ pé èèyàn gbàǹgbà yẹn irú ìsìn náà máa yọ káàdì ẹ̀ jáde fún yàn mo ní láéláé ṣé ẹ rí àwọn tí mo mọ̀ báyìí nígbà tó ń gbọ́ iye owó tó ń pè fún mi tí mo ní mi ò gbà gbogbo náà pariwo ni pé ṣé èèyàn lóbìnrin ṣá adú owó yẹn ló kọ̀ mo ní kí ni fẹ́ fi ṣe owó ọlọ́run má jẹ́ ara burú èyí nígbà tó ń ṣe yẹn la wá ṣe láyé a máa wá gbìyànjú ni kò máa sẹ́ni tó mọ̀ à ń tà pé ká lóun tiẹ̀ ṣàánú fún wa wà wá tún kó wàhálà mọ́ ara ẹ lọ́rùn owó tó wá gbà yẹn ṣé ó gbówó aráàlú ni nígbà tó mọ̀ pé ìrìn tó ń rìn ó máa ná aráàlú lọ́wọ́ ìwọ wá lọ fẹ́ join àwọn tó ń ba aráàlú jẹ́ ó gbówó orí wọn nìyẹn o ẹrú mi ò ní gbàbọ̀dé wọn náà ní jẹ́ rírú ẹ̀ mo bá yẹra fowó yẹn ìgbà tó yá pẹ̀lú àtìlẹyìn ọlọ́run mo ṣáà ń ṣe bọ́lọ̀ ń ṣe ràn mí mo ń ṣiṣẹ́ yẹn lọ lẹ́yìn ìgbà tán wá kú gbé gegele lórí gegele tán pa ọkọ mi wọ́n bá pè mí sí ìpàdé wọ́n wò pé àwọn tó wà ní ìpàdé àjèjì ní gbogbo wọn kí ló ń ṣẹlẹ̀ kò burú ẹ̀fẹ́ pé mi gan mo ti lọ bá wọn tẹ́lẹ̀ lọ káàkiri tí mo ti ó mà ṣe o tá a rò pé bóyá àwọn tán lè kíyàn lẹ́yìn ni àṣàwọn amọ́niṣe ni aṣenibánidárò ni wọ́n àṣàwọn gangan ni igi wọ́rọ́kọ́ tó ń dagbóró àṣàwọn gangan ni kòkòrò tó wà ń jẹ́ ẹ̀fọ́ mo rò pé mo sọ gbogbo Yorùbá yẹn dáadáa náà bá sọ fún mi pé tó ti ṣẹlẹ̀ yẹn ó dà ipò olórí ìkínwá jẹ́ wọ́n kí lẹ́yìn àmúlẹ̀ ṣì ẹ lè pa èmi ẹni tẹ́jọ́ ń jẹ́ tẹ́jọ́ ń mú ọkọ mi náà lẹ lè pa èyí ló fà olórí ibo ṣé mo sọ fún yín pé mò ń ṣòṣèlú ni àbí mo fẹ́ ṣe ìjọ tá à ń sọ̀rọ̀ gbogbo tá à ń sọ̀rọ̀ ṣé mo bá yín sọ rí pé mo fẹ́ gbapò wọ́n ní ẹ̀rọ wọ́n ní kò rí bẹ́ẹ̀ àwọn ti rí pé everywhere wọ́n nífẹ̀ẹ́ mi wọ́n ṣe kinní kan mo ní mo gbọ́ àwọn dẹ̀ rí pé ẹni tó nífẹ̀ẹ́ aráàlú ni ẹ o kò ṣe ipò yìí o mo ní kí ló ṣẹlẹ̀ mo ní ó da ẹni sùúrù ẹ jẹ́ lọ gbàdúrà sí máa padà wá ẹ tún pàdé ìpè àwa sọ nígbà tá a tán pé ìpàdé wọn bá sọ pé kí ni ọ̀rọ̀ àmúlọ́lọ́ ní kò sí ààyè ọlọ́run ní kò sí ààyè ó ní ìtẹ́ gbọdọ̀ tẹ́rí sí irú àdúrà wọn àgbà yẹn mo ní ṣé kò sí ẹ lẹ́ bá mi gbàdúrà ni wọ́n ní no ṣé mo mọ̀ pé àwọn èèyàn burú gan tó bá ṣe díẹ̀ sí wọn ò ní rántí mi mọ́ wọn ò ní rántí nǹkan iṣẹ́ tí mo ṣe mo ní ṣe mo torí wọn ṣe ni ṣáà lọ́ rán mi iṣẹ́ ṣèbọ́ lọ́run ló rán mi iṣẹ́ ẹ gbàgbé gbogbo wọn gbàgbé kí ló kàn mí pẹ̀lú gbogbo nǹkan bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé ọlọ́run ẹ̀yà tó ọlọ́run dá mi ò láìkì show off mi ò láìkì gbéraga ọlọ́run ṣe mí lóore yẹn pé so kí ló fa gbogbo rárá bọ̀tù nǹkan tó wà ń bẹ̀ ni pé ṣé mo mọ̀ pé mi nífẹ̀ẹ́ àwọn èèyàn mi o àwọn sọ fún mi o tí mi ò bá ṣe àwọn tó máa wà ń bẹ̀ àwọn ọ̀dájú ni o ìyá máa jẹ àwọn èèyàn àwọn ọ̀tá àwọn èèyàn mi mo ní kí ni agbétajọ ẹ má blackmail mi èmi ò lè ṣe tẹ́yìn bá sọ ẹ lè dé mi ládìí ìtọ́lọ̀ bá sọ ni mo máa ṣe wọn láwọn máa wà tún rí kò ṣẹlẹ̀ lágbàáyé rí o àwọn ò rí rí o káwọn fún yàn ní pòkóló ọ̀pọ̀ olórí tán mo ní kí ló kàn pẹ̀lú gbogbo yẹn wọn ló dà wọ́n ní àwọn wo ni mo wá ní lọ́kàn tí n bá ní mi ò ṣe mo wá ní kí n tó sàwọn tí mo ní lọ́kàn tí n bá ní mi ò ṣe ẹ̀yin náà má ṣe nǹkan fún mi o wọ́n ní kí ni àwọn ìyá tèmi yìí tí bá bèrè ó ti dandan káwọn ṣe mo ló ti tán
èmi fẹ́ túṣu désàlẹ̀ kòkò ni èmi fẹ́ rí ni mo fẹ́ rí tó wà bẹ́ẹ̀ gan irú ikú tó pa yẹn mo tiẹ̀ fẹ́ mọ̀ tó fà á tó ṣe jẹ́ mo fẹ́ rí sàlẹ̀ ọmọ kanlẹ̀ wọ́n bá ní kò burú tí n bá ti padà sí ibi ìjókòó mi èèyàn á níyànjú ètò bá ti kú òun ló padà sọ̀hún èèyàn á níyànjú pé ṣùgbọ́n ta ni mo ní lọ́kàn mo ní wọn dáadáa mo bá bẹ̀rẹ̀ sí porúkọ bẹ́ẹ̀ ni mo ń porúkọ tẹ bá ti porúkọ eléyìí kò sí tán mọ́ ń pa ẹ̀ o wọ́n sọ tẹ bá porúkọ eléyìí èmi wọn ti ẹ̀ bù pa ní àwọn kan tí mo ti ẹ̀ pé wọ́n bù yẹn kò dára rárá ni mo ní kí ni gbọ́dọ̀ tí mo gbogbo mo láwọn èèyàn gidi ní ìlú ayé wọn ní nílùú yín nìyẹn àwọn èèyàn mọ̀ wọn dáadáa àmúlẹ̀ mi ti pé gba àwọn ètè mi mọ̀ tí mo lè pè fún yín mi ò mọ̀ túmọ̀ ẹlòmíì ẹ̀wọ̀n ṣé ó wà òkè táwọn bá pe èèyàn fún mi mo ní dáadáa mo ń gbọ́ ta ni wọ́n ṣe pé Àrẹ̀mọ Ọbásanjọ́ nìyẹn mo ní wọ́n ṣe mo rí pé Yorùbá ni àwọn ti sọ fún àwọn táwọn máa ránṣẹ́ pé kán lọ jẹ́ káwọn Fúlàní yẹn farabalẹ̀ bọ́ǹtùrù yẹn ti kúrò nílẹ̀ torí tí Yorùbá ò bá bọ́ sí problem ni o làwọn ṣe ní pé ìgbà tó jẹ́ pé Ọbásanjọ́ ó ti ṣe head of state rí ó dẹ̀ gbé fún alágbádá làwọn wò pé ó tún jẹ́ ọmọ Ẹ̀gbá ó tún jẹ́ Yorùbá mo bá ní kò burú ẹ̀wọ̀n ṣó wà òkè pẹ̀lú mo ní ti dandan ìgbà tẹ́ pé gba àwọn tá a pè ẹ̀rẹ́ ẹ̀sùn sí wọn lẹ́sẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́sọ lé wọn lórí ẹ lè tẹ́ lẹ́yìn pè wáyé èyí tèmi tẹ̀ wá rò ń gbà yẹn ni pé ìgbà tán pé Olúṣẹ́gun Àrẹ̀mọ Ọbásanjọ́ ní pé ó ti lọ sẹ́wọ̀n ìyà ti jẹ́ Abacha fi ìyà jẹ ayíjìjìjìjì Abacha fi ìyà jẹ so ní ti wò ó pé ó máa wá ṣe dáadáa mi ò sọ̀rọ̀ mo ní òkè mo ní mo ti gbọ́ wọ́n ló ti dà bẹ́ẹ̀ wọ́n ní àwọn adé bẹ̀rẹ̀ sí ń ṣègbésẹ̀ gbogbo bá rẹ̀ ṣe làwọn máa jẹ́ kí n gbọ́ wọ́n ní ẹjọ́ àwọn fẹ́ béèrè àwọn kan lọ́mi tó bá tẹ́ mi lọ́rùn mi ní kíni eléyìí táwọn bá fi lè ṣe chief of wá mi kíni chief of defence kíni kí ló ń ṣẹlẹ̀ ń bì yìí sẹ́yìn lẹ́ ń ṣe ìlú ni ewu tí ń gan sábà rẹ́rìn wọ́n ní kí n máa rí wọ́n ṣó ṣàtẹ́mi lọ́rùn ṣá ṣé tí n bá gbọ́ pé owó èèyàn yẹn jẹ defence ó máa tẹ́ mi lọ́rùn ṣé tí n bá gbọ́ pé èèyàn yẹn ṣe kinní kan ṣó tẹ́ mi lọ́rùn kò tí ì yé mi o mo ṣáà ń wo ní bí idán mo ṣáà ń wò ní sọ̀rọ̀ mo ní kò burú ṣé bẹ́ẹ̀ lẹ́ tó gbogbo ẹ̀yìn náà tó kò sí wàhálà ẹ ṣáà jẹ́ kémi rí ní tèmi fẹ́ ní tí mo fẹ́ mọ̀ tí mo fẹ́ rí ẹ jẹ́ kémi náà rí wọ́n bá lókè lèmi bá tiẹ̀ tún lọ bá gbà tí mò ń gbọ́ pé Fáláyé lòun fẹ́ contest mo tún lọ bá mò ń fún nímọ̀ràn àárín Babangida ti sọ fóun wípé òun máa jẹ mí ní kíni ìyẹn ṣe bàbá mistake ó ti rò pé control tóun nínú ilé òun lè lo control yẹn àwọn ọ̀gá ẹ̀ níta sọ fún pé ibi ti báwo àwọn ní Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọbásanjọ́ ìwọ ní Fáláyé fákínni àwọn yà fara balẹ̀ gbà tó dẹ̀ ti rí pé táwọn yẹn ló wọ ara èdè tòun bó ṣe lo opportunity yẹn ló bá tún gbá kurukuru mọ́ Ọbásanjọ́ lọ́jọ́ ń ṣe wọ́n káàkiri ìyẹn ẹgbẹ́ kan ibi tí mò ń lọ ní pé ìgbéraga kọ́ o tí ìgbéraga kọ́ Ọlọ́run fún mi ní Nàìjíríà ọmọ gidi àṣírí tó dẹ̀ pọ̀ lórí Nàìjíríà tí in fact mo fẹ́ lè ní Áfíríkà àgbáyé gan ó bọ́ sí mi lọ́wọ́ òtún náà ṣe mí lẹ́yìn àtẹ́ pé kí ló kàn mí mi ò tiẹ̀ mi ò ní kankan Ọlọ́run lèmi gbẹ́kẹ̀lé Ọlọ́run mo gbójúlé gbogbo nǹkan tí n bá ń gbọ́ tí mo mọ̀ kò ní ìdá ti pariwo lé lórí mo wá rẹ́rìn mo ní ẹ ṣe ń tẹ́ fẹ́ ṣe kò gbọ́dọ̀ sí vacuum kò sí problem ó wà òkè bí èyí ṣe lọ nìyẹn wọ́n láwọn kàn fẹ́ gba clearance mi ni mo ní Ọlọ́run ló ní clearance lọ́dọ̀ kò sí wàhálà Babangida ó fọ́nì gan ó fọ́nì gidi gan bọ̀ ní wá ń rẹ́kẹ́ Babangida mò ń rẹ́kẹ́ mò ń dúró torí ìgbà tá a ti ṣe sọ́yìnì Adélé ìgbà tá a ti ṣe ni mo ti wò pé lórí tí mo mọ̀ lórí ọkùnrin lórí àṣírí tọ́lọ̀ ń jẹ́ mọ̀ lórí ọkùnrin tó ń jẹ́ IBB Ibrahim Badamasi Babangida mo ti mọ̀ pé ó máa fẹ́ dún òun dẹ̀ ní ìwà kan ó máa ń múra bí àlùbọ́sà bí garlic ni tẹ́pẹ́ máa ṣe láwọ̀ lè rí pòun ló wà nídìí ìbàjẹ́ yẹn
ó máa ti tò àwọn èèyàn jọ tó máa ṣe aburú yẹn ẹ̀ tí ẹ̀ ní fọkàn sí torí ó máa ń pretend bẹ́ẹ̀ pé àyàn dáadáa lòun irú rẹ̀ ní ibi aburú ni ayé ẹ̀ gbogbo nǹkan tó wà láyé ẹ̀ tó ti ṣe láyé ibi aburú ni kò sí nǹkan kan tó jẹ́ ire nínú ayé ẹ̀ ṣé o mọ̀ pé ńgbà tó pa ẹ̀ ń ké mi ò dá sí ẹ̀ jẹ́jẹ́ mi ni mo máa ń lọ o ẹ̀yin lẹ máa ń tọ́ mi o jẹ́jẹ́ mi ni mo máa ń lọ ẹ̀yin lẹ máa ń tọ́ mi ṣé o pé mi ò dá sí ẹ torí ìwọ àti ẹni ìgbà tí mo ti lè wọ́n ní ẹ̀ tó sọ fún mi pé ọ̀rẹ́ òun ni àwọn mọ̀ ṣé mi mọ̀ ni ṣé kinní kan ni ìgbà tó ti lè sọ bẹ́ẹ̀ tó dẹ̀ sọ pé o fi Kùránì búra fún mi ó bá tàn àárín ìwọ àti ẹni yẹn ṣé o pé mi ò dá sí ẹ bó ṣe pa bó ṣe ṣe bó ṣe gbogbo nǹkan tó ṣe ṣé o pé mi ò dá sí ẹ mò ń wẹ̀ ó wá ta sí ọmọ Yorùbá ìran mi ó ti ṣiṣẹ́ jẹ́jẹ́ mi mo jókòó jẹ́jẹ́ mi ni mo jókòó tí gbogbo yín tẹ̀ ń tọ́jà ìwọ Gbàdámọ́sí èèyàn kéèyàn ni mi ò dájọ́ ẹ o Ọlọ́run ló máa ṣèdájọ́ lórí ẹ Ọlọ́run ló ní ká wo ìwà yín ìṣe yín ká lè fi ṣàpèjúwe yín Ibrahim Gbàdámọ́sí Babangida èèyàn burúkú ayérayé ni ẹ ṣé mo pópó rẹ ní ìvù àṣetánì burúkú ni ẹ o ò nífẹ̀ẹ́ ẹ̀dá alààyè kan láyé rí in fact o ò nífẹ̀ẹ́ ara ẹ o hate ara ẹ o hate everybody wàá máa pretend bẹ́ẹ̀ pé ọmọ kìíní kan ṣe ìwọ ta ni àbí ìwọ kọ́ kìíní kan máa ń dùn mí nínú ọ̀rọ̀ ẹ̀ Ibrahim Gbàdámọ́sí Babangida kìíní kan máa ń dùn mí pẹ̀lú ọ̀rọ̀ MK nífẹ̀ẹ́ MK nífẹ̀ẹ́ ó dẹ̀ jẹ́rìí ẹ̀ ó trust ẹ̀ oh good kò dẹ̀ sí tó fàájú pé o pretend kú ni o ó pretend kú gbogbo àwọn tó mọ̀ ẹ́ kọ́ lọ wádìí ṣé bó ṣe ṣọ̀rẹ́ tó ṣe gbogbo ẹ̀ mọ́tímọ́tímọ́ pẹ̀lú Délé Gíwá náà nìyẹn ṣé ò pàdánù vasa tó bá tiẹ̀ máa pààyàn bíi tìyẹn kọ́ o ò ní àánú kan bó ti lè kó kéré láyé o ò ní nínú ayé ẹ nínú ojú ẹ wàá dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ pé nǹkan tó ṣe wàá máa ṣe nǹkan burúkú wàá dẹ̀ máa tún present ẹ̀ pé nǹkan tó dáa ló ń ṣe wàá tún àwọn wèrè kan tó ń kó lẹ́yìn táwọn ẹ̀ máa ṣà ẹ́ pé nǹkan tó dáa ló ń ṣe Ọlọ́run kábíyèsí o nǹkan kan ṣẹlẹ̀ Ibrahim Gbàdámọ́sí Babangida gbọ́ mi dáadáa MK wá bá mi ó ní pé o fẹ́ rìnrìn àjò o fẹ́ lọ ní sí ojú àgbáyé ìrìn àjò ẹ̀yẹn Isiaka Adeleke tó ti kú tẹ̀lé ẹ̀ kó rántí ó wá sọ fún mi pé àwọn nǹkan tí ń bá ń ṣe Ọlọ́run máa ń fi yìí sí ó lóun fẹ́ kó o níyì ó mà ṣe o àbẹ́ẹ̀ nífẹ̀ẹ́ báyìí àyè tí èèyàn máa nífẹ̀ẹ́ àṣetánì ni ó lóun fẹ́ kó o níyì tó bá jáde yẹn káwọn èèyàn rí ẹ kán rí pé aṣọ ìfìtì ẹ ó yọ dáadáa ó ṣe kinní kan ló ń ṣàpọ́nlé mo ní mo gbọ́ kí ni ká ṣe báyìí ó ní òun fẹ́ kí n rán aṣọ tí Babangida máa wọ̀ ni mo ní kí ló dé èsì àwọn ẹ̀ bẹ́ẹ̀ kò sáwọn èèyàn ẹ̀ bẹ́ẹ̀ ni ó lóun mọ nǹkan tóun sọ ó ń ṣe mọ̀ pé aṣọ òkè lòun fẹ́ kó òun mo dẹ̀ mọ̀ pé aṣọ òkè mo ní àǹtá ló máa rán àwọn aṣọ òkè tán wọ́n sì gba iná wọ aṣọ òkè dídán tán pè ní sí òkè tí gbogbo ẹ̀dán ló wá sọ fún mi ó ní kí n jọ ó ní torí òun mọ̀ pé ìdí tó ń ṣe dídì gbẹ̀mí kí n ṣe ní pé Ọlọ́run ṣoore fún mi ó máa ń fi àlùbáríkà ó máa ń fi ògo sínú nǹkan tí bá ń ṣe òun dẹ̀ fẹ́ kó yọ dáadáa àbẹ́rẹ́ tó ń rore sí báyìí mo wá kọ́kọ́ fẹ́ yarí fún ó wá ní òtí ó ní kí n jọ ó ṣàbẹ̀bẹ̀ mo ní kò burú mo ti gbọ́ màá ṣe mo wá lọ design aṣọ òkè mo lọ bá àwọn ìdílé tó yẹ pé wọ́n ti pẹ́ nínú aṣọ òkè ṣíṣe mo wá lo aṣọ òkè ayé àtijọ́ mi ò lo dídán tó ń lò ní ìgbà yẹn dídán yẹn ló wà ń ta gbà yẹn mo wá lo aṣọ òkè àtijọ́ mo wá hun aṣọ òkè yóò ga jù ṣé wọ́n rántí aṣọ òkè yẹn Gbàdámọ́sí èmi tí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ni o èmi tí ò ń gbóhùn mi tó bá jẹ́ pé orí gbọ́ èmi tí mo ṣe aṣọ òkè yẹn ní nítorí ìfẹ́ tọ̀rẹ́ ẹni sí ẹ̀ kò mọ̀ pé èèyàn kéèyàn ni ẹ̀ ó wá aṣọ yẹn ó mà níyì torí gbà tó máa fi gba aṣọ yẹn lọ́wọ́ mi ó ní kí n ṣàdúrà sí ó ní kí n ṣàdúrà sáṣọ yẹn pé tó bá ti wọ̀ ó máa níyì ní ṣé kò sí nǹkan mi ó ní kí n jọ ọ́ mo bá ní mo gbọ́ mo bá ṣàdúrà sí jọ ṣé ò níyì nígbà tó wọ̀ ṣé wọn máa bí ẹ́ kó lọ padà sí ìwé ìrántí ẹ̀ ṣé o mọ̀ pé kà ní ẹ
èmi yẹn ni wọ́n ń ṣèpàdé lé lórí pé kán lọ pa ẹ́ dànù láì ṣe mí. àbúrò pé gbogbo bó ṣe ń rí àwọn ṣe mọ̀ pé Abdulsalam òun wá accidental head of state òun rádaràda wò àbóhun kọ́ tó jẹ́ pé ìgbà tó sì gba ó dọ̀bálẹ̀ gba ipò ní ìnáwó lọ́wọ́ àwọn Mustapha ṣe bó dọ̀bálẹ̀ gbà ní àbóhun kọ́ òun tẹ́ pé báàgì pacemaker ló máa ń gbé sẹ́gbẹ̀ẹ́ rádaràda játijàti ṣé wọn lè rán kó pẹ́ǹkì àti tíìmù yín tẹ́ ń sọ rádaràda ó ti kù ṣáà ìmọ̀ orúkú tó fẹ́ pa yín ọlọ́run dẹ̀ ṣe yanu ó káńsù gbogbo aburú tóun ṣe gbogbo yín lẹ máa rù gbogbo yín lẹ rù báyìí ó wà lórí yín ṣé ẹ ti ríṣẹ́ ó ń rúre fún ẹ mo ti mọ̀ gbà tó ti di pé wọ́n ń ṣe ìpàdé léraléra àdẹ̀rín fídíò Abdulsalam mo ń wá Abdulsalam mo ní mo ní olè tán mí Babangida lójókòó èmi mọ̀ yín ẹni tí ò mọ̀ yín ni ò mọ̀ yín gbogbo kùrùkẹrẹ kàràkàrà gbogbo ṣe ń ṣe wèrè kiri ìwà Abdulsalam èmi mọ̀ pé ọ̀gá ẹ̀ ló ń sọ fún ẹ ẹ̀yin ṣe ìpàdé kán má jẹ́ kí ìjọba Yorùbá bẹ̀rẹ̀ kán pa ilé kán pa yẹn gbogbo yín ti kú sẹ́yìn ikú ti pa gbogbo yín tí mọ̀ ọ́n kan. mo wá bọ́ sórí Olúṣẹ́gun Àrẹ̀mọ Ọbásanjọ́ mo ń sìrègùn lẹ́yìn lórí ni o mi ò tí ì bó sí ọ̀rọ̀ yín o ní tí mo fẹ́ sọ ń pa yín ọ̀tọ̀ mo ń sìrègùn lẹ́yìn lórí náà ni. ìwọ Ọbásanjọ́ ṣé o mọ̀ pé Abacha àti ẹ̀ mọ́lé kò lóun ò pa ẹ̀ èmi tọ́lọ́run lò ṣé o mọ̀ pé ìyàwó ẹ̀ náà ń lọ kiri ó ti kú mo fẹ́ ní kó bí mi kó béèrè lóbèrè lórí àwọn ọ̀gá yín gan tó wà ń tà eré tí mò ń sá ẹ má jẹ́ kán pa o tẹ bá tán bá tún pọ̀ Ọbásanjọ́ mélòó ló wá kù nù àwọn Yorùbá báyìí mélòó ló máa wá kù báyìí ẹ má jẹ́ kán pa o ẹ má jẹ́ kán pa o mo ti mọ tọkọ mi kò dé kò lè mo ti mọ tiẹ̀ Abacha dúró lórí pé àfi dandan MK release mandate kó sign off mandate MK ò dẹ̀ gbà tó ń ti sọ fún pé mandate táwọn èèyàn fẹ́ jẹ kọ ó gbọ́dọ̀ dá ọmọ Yorùbá o ó gbọ́dọ̀ dá Nàìjíríà sí o àwọn ẹrú tiẹ̀ nìyẹn ó gbọ́dọ̀ dá àwọn ìran tó wà ní náà ibi tó ń pè Nàìjíríà o kò sí Nàìjíríà sàwọn ẹrú ló ń jẹ́ bẹ̀ ìran tó wà níbi tó ń pè Nàìjíríà ó gbọ́dọ̀ dá wọn o wọ́n ti fẹ́ jẹ kọ mandate o so ìyẹn dúró pakú ni Abacha yarí yóò dúró pa ni pé tí Abiola ò bá ti sign òun ò ní gbà MK náà dẹ̀ lóun ò ní gbà òun ò lè dá àwọn èèyàn pé kó lọ bá àwọn èèyàn náà pé kó lọ bá aráàlú náà pé ẹjọ́ mandate táwọn fọ MK Abiola àwọn ò fẹ́ mọ́ òun ló ti tàn òun àdé máa lọ léwu ṣe yẹn wá lóun ni kóun release mandate òun lè release o ìgbà tó yá àwọn kan mo forúkọ bò wọn láṣẹ nítorí inú ọba yẹn ó ṣì wà kò kú àwọn kan ti kú ní àwọn tí mò ń sọ yìí wọ́n lọ gbé pépà bá kó sign olóhùn òde sign o olóhùn òde sign rárá oníyàwó òun ti ní òun gbọ́dọ̀ wọ́n níyàwó ẹ̀ bá wò olóòótọ́ ló sọ náà ṣé wọn fẹ́ jẹ kọ́ mandate fóun ni ṣé bí jẹ́jẹ́ wọn náà jókòó tóun ní 93 ṣé kò wá disappoint wọn ni àbẹ́jọ́ lòun fẹ́ rò wájú Ọlọ́run wọ́n jọ kán gbé pépà kó wájú òun wọ́n bá bẹ̀rẹ̀ sí pariwo kiri pé ìyàwó ẹ̀ yìí Ọlọ́run máa ṣàánú fún wa o. mo wá ń sáré kiri pé kán má pa ìwọ Àrẹ̀mọ Ọbásanjọ́ Olúṣẹ́gun ìgbà tán náà fẹ́ yọ olórí tán wá bá mi pé ṣé ó wà òkè pẹ̀lú mi mo approve ẹ o òkè ó wà òkè tó o bá rántí àwọn tó máa ń gbé ẹ tó ń protect ẹ nígbà tó kọ́ débẹ̀ ṣé o rántí mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ṣé o rántí ìgbà tó ṣe àṣemáṣe tó kọsẹ̀ gẹ̀rẹ̀ sáwọn ọ̀gá ẹ o ṣáà máa wọn ọ̀gá ẹ ṣé o rántí wọ́n wá fẹjọ́ ẹ̀sùn mi nílùú ìbò tí mo wà wọ́n wá bá mi ó ní nǹkan tán sọ mo wá sọ fún wọn pé kán fi ẹ́ sílẹ̀ kán jẹ́ kó ṣe táàmì ẹ̀tàn kán fi ẹ́ lẹ̀ kán má bínú kán fi ẹ́ lẹ̀ ìwọ náà mọ nǹkan tí mo sọ máa ṣe tó ṣe pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run ní èmi kọ́ o Ọlọ́run ló ní gbogbo ògo ó máa rìn mí iṣẹ́ ni o so jíjókòó ẹ síbẹ̀ tó fi lo táàmì ẹ̀ tán kò ṣẹ̀yìn èmi Ọlọ́run tọ́lọ́ ń gbénú mi tí mo sọ fún ẹ yìí lọ wádìí lọ́dọ̀ àwọn bàbá yín mo ń sìn ìgúnlẹ̀ gbogbo yín lórí ni torí àdàbí máa pa gbogbo yín hàn ẹ̀yin ṣèpàdé lórí ta ni ẹ̀yin ṣèpàdé lórí ìran mi ẹ̀yin ṣèpàdé lórí mi ẹ̀yin lẹ́yìn fẹ́ kú kán lọ pa yín Ọlọ́run máa ṣàánú mi kábíyèsí Ọlọ́run àdàbí máa pa gbogbo yín o
àdàbí máa pa yín, ọ̀run máa pa yín, ayé máa pa yín, gbogbo ọ̀nà tí kú fi ń pani ló máa pa gbogbo yín. fúnpẹ́ tí ẹ̀ pera yín jókòó ẹ̀ sọ pé kán lọ pa ta ni, torí mo ní kí Ọlọ́run ní pé òun ti dá wa padà sórí ilẹ̀ wa àti ìṣèjọba wa, kí ló ṣẹlẹ̀? ṣebí àwa la nílẹ̀ tọ́lọ́run tó jogún ẹ̀ fún wa. n tó mọ ẹ parí táàmù ẹnìyẹn o, Olúṣẹ́gun Àrẹ̀mọ Ọbásanjọ́, n tó mọ ẹ parí táàmù ẹnìyẹn o, ò bá má lè ṣe táàmù ẹ̀ tán, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, lọ wádìí. mo wá bọ́ sórí Bọ́lá Ahmed Tinubu bat, mo bọ́ sórí ẹ̀. ṣé o mọ iye ìpàdé tó ṣe tó ní kán lọ parẹ́ láì ṣe mi? ṣé o mọ ìgbà tó ń sọ pé àbí fídíò gbẹ̀ lárí pé kán pa wọ́n fẹ́ dárò ìjújọ́ kan lọ ni? kí ló dé? ó dẹ̀ ní Yorùbá ní ó dẹ̀ ló jà fún ìjàngbara èèyàn, fẹ́ tó àwọn èèyàn. irọ́ ló pa irọ́ òun ló pa. sórí ìgbà tí ojú ogun le fún ẹ, lọ wádìí o, tó fẹ́ jẹ president, ṣọ pé táìmù yẹn ló fún èèyàn lówó, wọ́n máa ṣe oríṣiríṣi sórí social media, ó ti kó bá ayé gbogbo ayé wọn ti bàjẹ́ gbà bẹ́ẹ̀. around that time tó lé gidi mọ́ ẹ, tó dàbẹ̀ ni pé o ò lè rí ṣe, tó ṣáà ń dààmú. àwọn onítìbí tá à ń sọ yìí wọ́n pè mí, wọ́n ní ṣèbí mo ní àṣírí kan lọ́wọ́ tó lè má jẹ́ kó jẹ́ olórí, pé kí n gbé síta. lára àwọn ètí àwọn ti sọrí fún mi àti ètí mo mọ̀, kí n gbé síta. mo ní fún kí ni? àwọn ní mi ò rí pé kò yẹ kó jẹ́ rẹ̀ ló máa bọ́ síbẹ̀ ni. mo ń ṣẹ́yìn lọ lọ́hùn ni, kí ló ṣẹlẹ̀? ẹjọ́ darẹ̀ láàmú náà, tó bá darẹ̀ láàmú kó bọ́ sí. mo ní ó da ẹ tẹ̀ kọ́kọ́ bá mi gbé nǹkan yẹ̀ wò náà. ìgbà tẹ wá ní kí n lọ takò, kí n gbé àṣírí síta fún kó má débẹ̀. ẹ jọ ẹ̀yà wo ló fẹ́ débẹ̀? ìran wo ló fẹ́ débẹ̀? ìran tí ò ń ṣe Yorùbá wá wà ń bẹ̀. ẹ fẹ́ kí mi takò Yorùbá? wọ́n ní mo tún dé o, kí ni àwọn kí ni mo sọ? ṣé òun wò pé èmi Yorùbá ni? ṣé ni mo rí oríṣiríṣi àbísí oríṣiríṣi ìwà tó ń hù ní ẹgbàgbé gbogbo yẹn, ẹ fi yẹn lẹ̀, àwọn yẹn ń ya wèrè ni, ẹ fi wọ́n lẹ̀, wọ́n máa jìyà tiwọn. àṣírí ẹ̀ mo ní mi lè gbé àṣírí ẹ̀ síta o. adúrú nǹkan tó yẹn mo ní mi lè gbé síta, mi ò lè gbé síta, mi ò lè bá ẹyẹ gan sọ, ẹyẹ mi ò lè bá sọ. lẹ́yìn èmi àti ìtajọ́ ń sọ, èmi ò lè bẹ́yẹ sọ. kí ló dé? wọ́n láwọn ò mọ ọ̀rọ̀ ẹ̀yà mi o. ṣé opportunity tèmi ní kọ́ ni láti bring it down, láti dí pẹ̀lú ẹ̀, láti ṣe? mo ní àgbà tí mi ò ń ṣe Ọlọ́run, èwo la bọ̀ dí pẹ̀lú èèyàn, èwo la bọ̀ bring èèyàn down, èwo la bọ̀ kí ló ṣe? ẹ̀ ń ṣèdájọ́ fúnra yín ni. mo ní ṣé tí ẹ̀rí kókó inú ìwé ìròyìn tó wà ń bẹ̀ ni pé tèmi bá ní mo gbé nǹkan kan síta pé kò débẹ̀, ẹjọ́ ẹ̀yàwó ló fẹ́ débẹ̀? ẹ̀yàwó ló fẹ́ débẹ̀? ẹ̀yà mi àwa débẹ̀ ìmọ̀ á ní ok ó dí pẹ̀lú Yorùbá ẹgbẹ́ ẹ̀. whatever tó bá wù kó jẹ́, ibi tó bá wù kó ti wá, nǹkan tó wù kó jẹ́, ó ṣàǹpẹ̀rẹ̀ Yorùbá náà mọ̀ sí, Yorùbá ni wọ́n ṣì ń pè báyìí. mo ní Yorùbá náà ṣì ń pè báyìí. mo lè mi lè gbé àṣírí kankan síta o, ẹ gbàgbé. ẹ tẹ̀ máa oríṣiríṣi ìmọ̀ràn burúkú wà lọ́wọ́ yín, kẹ́rí kẹ́ díìlì pẹ̀lú èèyàn yẹn, kẹ́ ṣe kíní kan pẹ̀lú èèyàn yẹn, ó ti mọ yín lára. ẹ jọ máa lọ ọjọ́ ara yín. wọ́n ní so tó bá tó yídá tó bá débẹ̀, ṣe nǹkan tèmi sọ ní pé káwọn filẹ̀. mo ní ẹ filẹ̀ o, tó bá rí yídá o ẹ filẹ̀. àwọn dẹ̀ ti ṣe promise pé tí n bá ní mo fẹ́ àwọn máa ṣe. báwo mo ṣe máa ní káwọn filẹ̀, fi tani sílẹ̀? mo ní ẹ filẹ̀, ẹjọ́ ṣe tó bá lè yídá múnúmúnú. mo ní mo mọ̀ pé ṣe bẹ́ẹ̀ ṣe máa lù kẹ́ni. mo ní iṣẹ́ rí tó wà bẹ́ẹ̀ nípa ẹjọ́ darẹ̀ láàmú. ṣé ọmọ tó jẹ́ tó bá fi lè débẹ̀, in fact ìwé ìtàn burúkú ló máa lọ lò. mo ní ẹ̀yin náà mọ bó ṣe ń lọ, ẹ mọ bí ìṣòro tó pọ̀ tó ti jogún tó máa báyé ẹ̀jẹ̀. òun ló máa kọ́ fún o, òun ló máa kọ́ fún, lẹ́yìn pé kò tiẹ̀ palẹ̀ mọ́ bó ṣe lè ṣèjọba ṣótán. mo ń ṣèyàn lè wọ́n á fẹ́ lọ ṣe pé kó má dé ẹjọ́ débẹ̀.
kó lọ rí wá tó ń wá tó fẹ́ rí yẹn jó lórí mo náà máa kọ̀tàn oníkálukú náà ṣùgbọ́n máa kọ̀tàn tiẹ̀ ẹ̀yìn fílẹ̀ ẹjọ́ kọ̀tàn ara ẹ̀ èmi lèmi máa àánú ọlọ́run ní jẹ́ sórí burúkú èmi ò bá tèèyàn jẹ́ àwọn náà ní ìwà yẹn ìwà ayé wọn nìyẹn kán bà nǹkan jẹ́ kán bà ayé èèyàn jẹ́ kán pààyàn àwọn máa ń pààyàn ṣeréṣeré ni àwọn máa ń bà èèyàn jẹ́ ṣeréṣeré ni mo ní ẹ̀yà yẹn kọ́ ni tèmi o ẹ̀yà mímọ́ ọlọ́run ni tèmi o mo ní ìfilẹ̀ káwọn filẹ̀ ẹ̀filẹ̀ lọ́wọ́dì o mo ní ẹ̀filẹ̀ bó ti pé ọyẹ́ máa gbọ́ àṣírí yẹn àìrọ̀ o láíláí mi ò lè sọ ṣùgbọ́n àwọn kan tó ń jà ń gbà tá à ń ṣe ìjàngbara àwọn kan tó láwọn jà tí gbogbo èèyàn rò pé àwọn dó fòótọ́ mo mú wọn báyìí mo ká wọn níbi tó ń ti ń gba owó ẹ̀rù wá bà wọ́n rò pé mo máa sọ síta ni àwọn ti sáré wọn wá bá mi kí n jọ̀wọ́ kí n ní àmú ẹ má yọra yín lẹ́nu ẹyẹ ò ní gbọ́ lẹ́nu mi àìgbàgbé ẹ má wọrí ṣé bí n tó wù yín ni ẹ̀yin ló ń gbowó àbí ẹ filẹ̀ kí n jọ kí n má sọ mọ́ nírọ̀ o nírọ̀ ẹ̀yà yẹn kọ́ ni mí ó ní àwọn nǹkan tí máa ń sọ mi ń sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn mo nírọ̀ irọ́ ẹni tó jẹ́ pé ó lè bá ti yín jẹ́ títí láéláé mo ní mi ò ní sọ ẹ̀yin lẹ́ máa ṣe nǹkan tó máa bá yára yín jẹ́ èmi kọ́ ni máa sọ náà mo nírọ̀ o ẹ má wọrí sẹ́ mi ò ní sọ wọ́n ṣà ń bẹ mú ní àní mi ò ní sọ ẹ gbàgbé nínú wọn ti kú náà wọ́n dẹ̀ rí wọ́n wà nù sàárè ń bẹ̀ wọ́n rí pé mi ò bẹ́ẹ̀ da kankan sọ mi ò sọ mo dákẹ́ the same thing náà lélẹ̀ ní tí mo mọ̀ irọ́ ló pa ò lè jókòó sórí ìjókòó yẹn o bẹ́ẹ̀ ni mo sọ àwọn baba ńlá yín dẹ̀ ni máa fún ní instruction yẹn bọ̀tí rọ́ mo ní kàn fi ẹ lẹ̀ tó o bá fi lè yí dá kàn fi ẹ lẹ̀ mo ní òkúkú lè rí ìjọba náà ṣe bẹ́ẹ̀ náà lẹ́ máa sọ fún lẹ́sẹ̀ lè ṣé wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ ṣé wọ́n máa fún ẹ ní instruction gbogbo nǹkan tó máa ṣe tara máa fi ní àwọn èèyàn ẹ ìwọ wá jókòó sí ìpàdé ní tí mo rí ẹ gédégbé nínú fídíò ìwọ wá jókòó ẹ lọ pa ṣùgbọ́n máa dá ọ̀rọ̀ ẹjọ́ kan ni kò lè jujọ́ kan lọ ó ṣe ọlọ́run o Bọ́lá Ahmed Tinubu ó ṣe ọlọ́run gidi ó dẹ̀ ṣe ẹlẹ́dàá gbogbo ọmọ Yorùbá torí àwọn tí mo dúró fún nìyẹn ó máa ṣe o gbogbo yín máa ti ṣiṣẹ́ ẹ máa ti dáràn kan pátá ni. ọ̀rọ̀ wa lẹ ti gbọ́ yìí o ọmọ Yorùbá ẹ share ẹ like ẹ dẹ̀ subscribe sórí ìkànnì yìí Green for God News Green for God TV àti G4G support ẹ tún wá lọ sórí ìkànnì Baba Des ẹ lọ subscribe sórí ìkànnì wọn Elédùmarè ọlọ́jọ́ tòní kò ní fi wálẹ̀ o ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu màmá wa o Elédùmarè á wà pẹ̀lú wa ẹ ṣé gan.